àánú má ló ń sọ̀rọ̀ bàbá agbára mi máa kọ́ o yé ọlọ́run gbà mí tí mo bá ti kọ́ wá cross bàbá ilẹ̀ rí máa ń pa mí bẹ́ẹ̀ ni ṣe ń pa mí ni mò ń rò wípé ọgbọ́n wo ni ìgbé ayé bàbá yìí kọ́yàn náà bàbá yìí ṣé gbogbo yìí táwọn èèyàn bá ti rí bàbá yìí ń sìn wọ́n á ti ní bàbá yìí rèé wọ́n máa wò pé kí ni Ṣeun Adébóyè fẹ́ sọ nípa bàbá yẹn ọ̀rọ̀ pọ̀ tá lè sọ lórí bàbá yìí o wàláì ṣé ẹ rántí bàbá yìí àwọn èèyàn wọ́n dẹ̀ ti sọ bàbá yẹn lórúkọ bàbá TikTok pápápá bàbá yẹn dẹ̀ ti di celebrity bàbá yìí ló ń gbajúgbajà káàkiri ń sìn bàbá yìí ni ìròyìn tuntun tó tún gbajúgbajà tó káàkiri lórí internet ẹ jẹ́ agbẹnu sí jàre ẹ jẹ́ agbẹnu sí ká lọ sí ká tún darí wa lọ síbòmíì bàbá yìí ti pẹ́ ní àwẹ̀ gan bàbá wa darí wálé pẹ̀lú a lot of money bí bàbá yẹn ṣe máa ń sọ nìyẹn mo lówó gan ilé mi pọ̀ gan ilé mi tutù gan ilé mi wà pa gan àtọ́bá ní bàbá ọmọ yín yẹn ń kọ́ òbómi ní kò ń ṣèyàwó mi yeyeyeyeye èmi náà ti sin bàbá yẹn jẹ bí bàbá yẹn ṣe máa ń sọ ni mo ṣe sọ o àwọn ọmọ kéékèèké àwọn ọmọ píníṣín àwọn ló máa ń lọ ká bàbá yìí mọ́lé tí bàbá yìí máa ń fún tán bàbá yìí máa ń sọ oríṣiríṣi vulgar things tí ò dẹ̀ ń ṣe wí kò máa ń ṣeré bàbá yẹn máa mean gbogbo nǹkan tó máa ń sọ màá ni and bàbá ọjọ́ tí mo tẹ̀ rí bàbá yẹn máa wò pé tí bàbá sọ wípé is 65 mi ò believe ẹ̀ bàbá wọ́n ti look more than 65 wọ́n ti ju 65 lọ lójú àwọn èèyàn wá wà ní comment section wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa bú bàbá yìí wọ́n á máa ní see somebody's father bàbá ẹnìkan lélẹ́yìí everybody kàn bú bàbá yẹn gbogbo èèyàn kàn bú bàbá yẹn ṣé mọ̀ wípé mi ò ní bú bàbá yẹn ṣá ṣé mọ̀ pé mi ì ní bú bàbá yẹn mi ò sí nínú àwọn tó máa bú bàbá yẹn wàláì ó máa fọ́nì gan sáwọn èèyàn o mi ò sí nínú àwọn tó máa bú bàbá yìí ṣá ọlọ́run mi ò bú bàbá yìí dóòná bó ti wulẹ̀ kéèyàn ṣe fàájì tó láyé ọkùnrin ni obìnrin ni téèyàn bá ṣe lora èèyàn máa bá ń bẹ̀ o ìyẹn nọ́mà béèyàn bá ṣe lora èèyàn ó máa bá ń bẹ̀ ó nọ́mà ọkùnrin o obìnrin o dìwé tó bá ṣe lora ẹ̀ wàá bá ń bẹ̀ ṣáá ni kò lẹ̀ kí n ṣe ẹni tó ń lora ẹ̀ nílòkulò náà ló ń padà ń di jẹ́gẹ́jẹ́gẹ́ lílora ẹni kò ń ṣe ìbálòpọ̀ nìkan nínú iṣẹ́ àti wàhálà téèyàn bá jí ṣe níjìnjẹ ayé èèyàn ó wà lára nǹkan téèyàn fi ń lora èèyàn tó jẹ́ wípé kó tó di wípé ó máa tó èjì kan báyìí àti di jẹ́gẹ́jẹ́gẹ́ wàhálà ló ń jẹ́ bẹ́ẹ̀ téèyàn bá undergo stress jù tó yẹ pé gbogbo ìgbésí ayé ẹ̀ stress ni bóyá ọkọ tó fẹ́ oníwàhálà ní bóyá ìrònú ìbànújẹ́ àìlówó àìrọ́nà lọ àìríṣe ẹbí ò dá wàhálà ẹjọ́ níbí ẹjọ́ lọ́hùn iṣẹ́ àìrówó jọjọjọjọjàn oko lílọ àárù gbígbà wàhálà ṣá èèyàn á bá ń bẹ̀ irú àwọn bẹ́ẹ̀ wọn kì í dàgbàlagbà tán kí wọ́n fi ara kóṣákóṣá lo ayé ẹni tó máa ṣerú àwọn wàhálà yẹn tó máa fara kóṣákóṣá lo ayé ó máa jẹ́ ẹni tó ń gbé lóko tó yẹ pé bó ṣe ń ṣe wàhálà yẹn bẹ́ẹ̀ ló ń jẹ gbogbo àwọn nǹkan oko fresh torí bó ṣe ń jẹ yẹn ló máa dá okun àti calcium àti agbára padà sínú àgọ́ ara ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ mo wá ní mi ò ní bú bàbá yìí àwọn èèyàn máa wò pé kí ló tí mi ṣe ní bú bàbá yìí ẹ mọ̀ pé bàbá yìí ti wò wípé dóònà mo envisage kékeré bàbá yẹn máa jẹ́ pátá gan mi ò tí come across video ibi tí bàbá ti sọ iye ìyàwó tí wọ́n ní rí bọ̀ mo rí pé bàbá yẹn jayé ni láti kékeré ló ti wà lára wọn mímu ṣíṣe àti gbogbo sìnkírímìdìn àti olùchàǹchírí ti bàbá yẹn gbajúgbajà nínú ẹ̀ mo dẹ̀ mọ̀ wípé naturally mi ò wá surprise pé mi bá ṣe ń rí bàbá nínú ilé pé àrí obìnrin lọ́dọ̀ wọn obìnrin tó máa bá irú bàbá yìí gbé ó máa ṣiṣẹ́ gan ni o torí pé bàbá yẹn ò ní rẹ̀ lára kò dẹ̀ ní gba nonsense
bí obìnrin kan bá ṣe jẹ́gẹ́jẹ́gẹ́ bàbá fọ̀rọ̀ burúkú gba lórí sọnù ni tóbìnrin kan bá sọ pé orí òun wà ń bẹ bàbá júwe ọ̀nà ta fún ṣé bàbá eléyìí lè pẹ́ tèèyàn ṣá romantiki gbogbo bàbá yẹn máa wà romantic o but kò ń ṣe àwọn romantic kóbìnrin máa obìnrin ò jọrú bàbá yìí lójúmọ́ ṣe mọ̀ wípé àwọn ọkùnrin tán ti gbé gbígbóná tán ti gbé tútù tán ti gbóríṣiríṣi obìnrin wọ́n máa ń dùn fẹ́ wọ́n máa ń ṣòro fẹ́ o ọ̀nà tán fi máa ń dùn fẹ́ leléyìí tí wọ́n bá ti gbóríṣiríṣiríṣiríṣi tán ti wá padà wà nínú Ọlọ́run wọ́n máa ń dùn fẹ́ gbogbo romance tó wà nínú ayé wọn wọ́n máa fi fún ìyàwó wọn irú àwọn yẹn gbogbo ìgbésí ayé alẹ́ wọn wọ́n máa fi gbádùn ni immediately tó bá step out kúrò nínú ayé sọ̀kísọ̀kísọ̀kísọ̀ ń bọ́ lọ yẹn wọ́n fẹ́ lọ farabalẹ̀ gbogbo ìgbádùn tó ṣẹ́kù fún wọn àwọn àtìyàwó wọn ni but obìnrin tó máa fẹ́ wọn gbúdọ̀ smart gbogbo smartness obìnrin yẹn dẹ̀ ni wípé kó wà faithful kó wà loyal pátápátá kí gbogbo nǹkan tó wà nínú ayé obìnrin tí ò bá wà romantic tí kò dẹ̀ lọ́pọlọ kó má bá wọn rìn because ọ̀rọ̀ ẹnu gan wọ́n ń sọ nígbà míì ẹ̀wẹ̀wẹ̀ obìnrin á tún máa ṣe nǹkan tó yẹ ibòmíì náà máa rò sí torí wọ́n ti smart jù wọ́n ti mọ in and out obìnrin wọ́n ti mọ gbogbo ibi tóbìnrin ti lè parọ́ ibi tóbìnrin ti lè sọ̀rọ̀ so lọ́pọ̀lọpọ̀ ìgbà gan tóbìnrin bá tún wà faithful pẹ̀lú wọn wọn ò tún kún fi gbogbo ara dára dé obìnrin torí gbogbo ohun tó wà lójú wọn elétè lobìnrin níbi fífẹ́ wọn ni ẹni tó bá ti jẹ́ olóòótọ́ tí wọ́n bá ń gbàgbọ́ wípé irọ́ ló ń pa nígbà tó bá ń sọ òótọ́ á máa gún ẹni yẹn dọ́kàndọ́kàn but gígún dọ́kàn yẹn àwọn yẹn ò kí ń ṣe àwọn tó máa gúnyàn ní ẹ̀gún lọ́kàn tí obìnrin á máa tó máa sunkún ṣá tàbí tó máa ṣe àfi ìwà ò lè jọra ṣùgbọ́n àìnígbádùn wọn náà ní gbogbo in and out obìnrin tán ti mọ̀ tí àwọn dẹ̀ ṣì wà níta bóbìnrin wà faithful pẹ̀lú wọn wàláì wọn nígbàgbọ́ bó o bá ṣe pẹ́pẹ́ fúrú wọn ni ẹ̀kẹ́ni tó o bá bọ́ sínú night gown wọn á ní kẹ́ni tó o bá bọ́ sínú transparent aṣẹ wọn á ní kí ló gbé lẹ̀ gbogbo in and out náà ti mọ̀ gbogbo ti fún tẹ̀dọ̀ náà ti fọwọ́ rò fagbára rò fi gbòòlà gbogbo ẹ̀ náà ti fi ṣe pọ́ṣọpọ̀ṣọ ẹnu everything wọn ọ̀dẹ̀ tún jáde ń bẹ̀ títí dàgbàlagbà irú àwọn bàbá yìí tó bá fi máa di wípé bóyá Ọlọ́run fẹ́ gba ayé wọn Ọlọ́run máa try torí títí ayé títí di ọjọ́ ogbó ni wọ́n máa gbádùn ayé wọn àdúrà tí mo máa ń gbà fúnra àwọn bàbá yìí ni wípé kọ́lọ́run kó kàn bá wọn pàdé lọ́jọ́ kan so that wọ́n á lè mọ Ọlọ́run nítorí ìjọba ọ̀run tá bá wá ń sọ̀rọ̀ nípa ìjọba ọ̀run àti sọ̀rọ̀ nípa títí wọn ìjọba ayé là ń sọ̀rọ̀ nípa ẹ̀ mo wá ní pé mi ò ní blame bàbá yìí because bàbá yẹn ṣiṣẹ́ ó ti kówó dé báyìí mi rò pé bàbá ní ọmọ tó ń fowó tọ́mọ́ tó bá yẹ pé wọ́n jẹ́ bàbá tó ń tọ́jú ọmọ wọ́n á ti tọ́jú ọmọ tọ́mọ ti máa dá dúró because tí irú àwọn bàbá yìí tó bá ń tọ́ ọmọ lọ́wọ́ wọ́n á máa sọ fún ọmọ wípé ó jẹ́ gbógun ẹ ó jẹ́ kọjú sí ìwé ẹ nǹkan tí máa fún ẹni mo ti ń fún ẹni kò sógún kankan o bó tiẹ̀ jẹ́ wípé wọ́n ti máa ń gbàgbé wípé ìgbà tó bá máa padà lọ náà ogún tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí àwọn ọmọ yẹn sì máa bá ń lẹ̀ bọ̀ wọ́n máa jẹ́ káwọn ọmọ máa mọ̀ wípé kọ́mọ tó jogún máa jọgbọ̀n bàbá wọn rẹ́dì láti jẹ gbogbo nǹkan tán ní tán kan tó kú so ọmọ tíru wọn bá ń fowó tọ́ kó tètè gba lẹ́gẹ́sì ẹ̀ ni tí irú wọn bá wá jẹ́ ẹni tí kì í tọ́mọ tó jẹ́ ìyá lọ́mọ wù tèpètèpè tọ̀rọ̀tọ̀rọ̀ ni àwọn ọmọ tó wá máa ṣoríire nínú wọn látara ìyá ni èyí tó bá ń bínú tó yẹ pé ìwà wọn ó sọ di ìpátá irú àwọn yẹn náà máa ń dogun irú àwọn yẹn àti irú àwọn bàbá yẹn náà máa fèsì ara wọn ṣé o pé kò ń sọ̀rọ̀ bàbá yìí ni mò ń sọ mo ti mú lọ lóríṣiríṣi wọn á máa fèsì ara wọn tó wọn máa sọ̀rọ̀ síra wọn tó àjọ máa ṣépè fúnra wọn kí ló fẹ́ ṣẹlẹ̀ bàbá máa ṣépè ọmọ máa ṣépè ọmọ máa wọlé ajé owó gbé bàbá náà ṣépè fún bẹ́yẹn ẹ jẹ́ ká wá padà wá sọ́dọ̀ bàbá ẹ rí wípé bàbá kì í jẹ ẹran tí egun ẹ̀ le àwọn ẹran ṣíún àwọn ọmọ kékeré àwọn ọmọ bíi 18 àwọn under age àwọn bíi 20 àwọn tí wọ́n ti bàlágà lábẹ́ òfin ṣùgbọ́n náà tí bàlágà lábẹ́ òbí àwọn ni bàbá yẹn ń pàtẹ́wọ́ fún ẹ rí wípé stíkà mi gan ń pàtẹ́wọ́ fún bàbá
bẹ́ẹ̀ ni eléyìí ń sọ wípé kẹ́ ẹ wá bí wọ́n sì jọ ẹ fi bàbá ń bàbá lẹ̀ kí lẹ̀ ń bú bàbá yìí gan fún àwọn tí wọ́n bú bàbá yẹn pọ̀ kí lẹ̀ ń bú bàbá yẹn fún àkọ́kọ́ náà ṣe rí àwọn ọmọbìnrin wa tó wà níta ẹ just well wọ́n ní condition lú ni ló ń jẹ́ kí ọmọ ọdún 10 máa gbèrò láti di millionaire àwọn ọmọ yẹn I'm telling you they are ready to give themselves to people to be used. They are ready to give themselves up for sacrifice. Tó bá ń sọ wípé wọ́n máa lò ẹ́ gan wá ní jẹ́ kó lòun tó bá ti lọ́rọ̀ owó nínú. I'm telling you. Gbogbo eléyìí tẹ́ sọ wípé àwọn kan ní Yahoo boys, àwọn kan ní kíní. They don't care. They don't care. Àwọn àti Yahoo boys wọn, Yahoo plus wọn wá tún máa sọ fún yín pé wọn ò lè lò wọ́n. Ṣé wọn pé kàn ṣe gbogbo Yahoo náà ló ń lòyàn. Torí nǹkan tó ń jẹ́ Yahoo gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò mú wọn lòyàn lọ́mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi báyìí ni ó kàn tún ti déédéé di oní plus nínú ìyẹn dẹ́kọ́ la fẹ́ sọ àwọn ọmọ kéékèèké yẹn tí irú bàbá bá ń sọ wípé ọmọ bíi 3 láṣepapọ̀ wọ́n ti fọ gbogbo òdídànù ní Ilé Ifẹ̀ mo ní sẹ́kọ̀ọ́ mo ní everywhere ní gbogbo àgbáyé tó bá ti 100k ní máa fún wọn táwọn ọmọ yẹn náà bá ti gbóhùn gbúrò 100k wọ́n ń bọ̀ nìyẹn o ṣé wá rí nítorí wípé bàbá yìí jẹ́ onínú mímọ́ àwọn kan tún máa bú mi wá ló nínú mímọ́ wo wàláhì nítorí pé bàbá yẹn jẹ́ onínú mímọ́ bàbá yẹn jẹ́ èèyàn dáadáa bàbá yẹn kàn ń gbádùn ayé ẹ̀ ni bàbá yẹn ò wà harmful bàbá yẹn ò ní kankan fi ọmọ ṣe lórí burúkú ju wípé kọjọ gbádùn ara wọn ọmọdé mọ̀ pé òun bọ̀ wá gbádùn ara òun ni irú bàbá eléyìí wọn kí máa ń tan ọmọ bá sùn wàá gbà ní irú àwọn bàbá eléyìí ò ń ṣe wàhálà lórí ọmọ pé wọ́n àìsàn sọ̀rọ̀ máa fi nǹkan gbà wọ́n no fúnra rẹ̀ ló máa gbà wọ́n ti jẹ́ pátá láti inú oyún ṣé mọ̀ wípé àwọn ọmọ tó ń parade ọ̀dọ̀ bàbá yìí náà tó bá jẹ́ pé ibi tí wọ́n á ti ṣorí burúkú ni bí wọ́n ó ṣe máa lọ náà nìyẹn tó bá jẹ́ pé ibi tí wọ́n á ti gbé nǹkan lé wọn lọ́wọ́ ni bàbá nìkan ló ń dágbénu lé náà tí bàbá yẹn ó fi lo ọmọ bíi 20 ẹnìkan kan ò lè mọ̀ bọ́ nítorí pé bàbá yẹn wà harmful torí ẹ̀ náà ṣe ń lọ láyọ̀ tó ń bọ̀ láyọ̀ tó wá ń bọ́ sórí orí online tó ń bọ́ sí online tó ń bọ́ sórí TikTok tó ń bọ́ sórí Facebook tẹ́ fi ń bú bàbá ní bàbá ẹ ṣe bá àwọn ọmọ yín wí ẹ ṣe bá àwọn ọmọ yín wí ẹni ta ló lọ ọmọ ẹ ṣe bá àwọn ọmọ wa náà ibi báwọn ọmọ bá bọ́ sórí playground ní tó bọ́ sí field ní fún football game ṣe bá máa ní àwọn ọmọ wa ni bàbá làwọn kan tó ń jìyà ní ìlú kan àláwọn ọmọ wa ni wọ́n ẹ ṣe máa àwọn ọmọ yẹn mo rí wípé gbogbo kọ́mẹ̀ntì pátápátá orí bàbá yìí ló ń dálé lórí fókọ̀sì mọ̀rọ̀ kọ́kọ́ sọ́dọ̀ àwọn ọmọ yẹn torí bí wọ́n ṣe ń wá sọ́dọ̀ ru bàbá yìí náà ni wọ́n tún ṣe ti àrífẹsẹ̀ sí lọ sọ́dọ̀ ẹni tí ó jẹ́ wípé ìkà ni bàbá eléyìí ò ń ṣèkà bàbá eléyìí ń gbádùn ara ẹ̀ ni àwọn náà dẹ̀ wá gbádùn ara wọn ìgbádùn tó rí lọ́dọ̀ bàbá ṣé mọ̀ ibi tí bàbá dàgbà dé ń sìn bàbá ò fẹ́ máa ṣe hàn pé ẹ̀jẹ̀ bàbá ti gbóná bàbá ò dẹ̀ ní máa tún máa lo ẹ̀jẹ̀ tó tún ti gbóná kẹ́jẹ̀ wá máa ooru bàbá nídìí ẹ̀jẹ̀ tó tutù so that gbogbo àjọ lọ́wọ́rọ́ papọ̀ kò ní fi gbogbo ara tutù tán gbígbóná àti tutù ó máa lọ́wọ́rọ́ papọ̀ ṣé tí ó bá jẹ́ wípé gbogbo àwọn ọmọ yẹn ní ìfẹ́ lo language tí ò dáa ṣé ẹbí bàbá ò ní máa rí ọmọ tó bá tiẹ̀ máa rọmọ wọn lè má rí ju bí ẹyọ kan bóyá bí méjì bọ́ bí bàbá yìí bá nídìí 100 babes bí ilẹ̀ ṣe ṣú yìí kí aago 10 tó lù then go full that house ṣe máa fókọ̀sì kò ń ṣe nítorí bàbá yìí gan ṣe jẹ́ ká tún fókọ̀sì ìmọ̀ràn fún àwọn ọmọ tí wọ́n ń ṣe tá ń bá nídìí àwọn nǹkan yìí mi ì tún fẹ́ pè yamayama náà torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́lọ́n kó má kọ̀dí àìmọ̀ṣe sí wa ṣe bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ wọ́n bàbá tún máa gbójú àwọn ọmọ yẹn síta àwọn ọmọ yẹn ò dẹ̀ mọ̀ wípé bàbá ti lólé ayé tiwọn tán o wọ́n ti lólé ayé wọn débì kan o bàbá ti fẹ́yàwó bàbá ti bímọ bàbá ti dà wọ́n ọmọ síbi ògo kan níbi tí àwọn ọmọ bàbá bá wà àwọn ìyàwó bàbá bóyá oníkálùkù ti lọ fẹ́yàwó mi bóyá oníkálùkù ti padà sílé bàbá ẹ̀ bóyá oníkálùkù ti kọ́lé látara bàbá bóyá oníkálùkù ti iṣẹ́ ara tiẹ̀ tó ti dá dúró àwọn ọmọ yẹn ni wọ́n fẹ́ lọ lé ọkọ o àwọn ọmọ yẹn ni wọ́n fẹ́ lọ lé ọkọ tí gbogbo ojú ti ń rí
ayé àwọn ọmọ yẹn lọ́jọ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ tí wọ́n bá fẹ́ marry wọ́n lè wò wípé bóyá ṣèbí íńtánẹ́ẹ̀tì ni kò ń ṣe gbogbo èèyàn lórí wọn. Ó máa ń yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí íńtánẹ́ẹ̀tì ò tẹ̀ tí pọ̀ tí mo wà nínú mọ́tò tí mo kàn sọ gbólóhùn ẹyọ kan ṣáwá ní ẹjọ́ àǹtí ẹ̀yin ní ṣe Adébóyè Málémi ni voice yẹn mo máa ń fẹ́ fira mi pamọ́ màá kọ́ rí pé voice yẹn àwọn èèyàn bọ́n ṣe ń recognize ẹ̀ kò kì í yé mi. Ká tó mọ́ wá sọ pé ibi tá a ti ń gbé face àwọn ọmọ yẹn tí wọ́n fẹ́ lọ sílé ọkọ àwọn ọmọ yẹn tó máa bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ẹnìkan kan ò bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ bàbá yìí nìkan lẹ̀ ń bú mi ò ní bú bàbá yẹn mi ò tiẹ̀ bú rí òun ló lówó ẹ̀ ó pe ọlọ́jà dá lóhùn ó dẹ̀ sanwó bàbá yẹn lẹ̀ ń bú. Bàbá ti bá ti tiẹ̀ débì kan bàbá ń bá a lọ nìyẹn bàbá ti parí ẹ̀ ó ti parí ọ̀rọ̀ ti tiẹ̀ pé ókè ibi tó kù tí mo dé dúró kí n máa jẹun kí n dẹ̀ bá wọn ọmọ sùn ni ibi nǹkan tí bàbá rò pin sí nìyẹn so ibi tí bàbá dẹ̀ rò pin sí yẹn ni bàbá ti ń ṣe. Bàbá yìí ń claim wípé owó tó wà ńlẹ̀ àwọn ò lè ná tán títí dọjọ́ ọkú jìbìtì onílù wọn o wọ́n ń claim pé àwọn ò lè ná owó àwọn tó dọjọ́ ikú wọ́n wá fi ń ra ọmọ ní kọ̀ọ̀kan. Mo wá rí wípé gbogbo ènìyàn tó ń kọ́mẹ̀ǹtì láyé bàbá yẹn nìkan everybody kàn ń bú. Bàbá yẹn ò ní ìdẹ́ bàbá tẹ̀ ń bú yìí Ọlọ́run irú àwọn bàbá yìí ò ṣe é bàjá irú àwọn bàbá yìí ò ṣe é bú irú àwọn bàbá yìí ò ṣe é nà bẹ́ẹ̀ bú bàbá ló káre a tún fún ẹ lésì ẹni tẹ́ ẹ bú tí ò dùn ṣe mọ̀ wípé ó bẹ́tà kí wọ́n má bú mọ́ kí wọ́n má wulẹ̀ waste effort ẹ̀ lórí ẹ̀ mọ́. But àwọn ọmọ yẹn tí ògo wọn ń rálẹ̀ lọ ní íńtánẹ́ẹ̀tì yìí níbi tẹ́ bá ti rí àwọn fídíò yẹn ẹ ṣe máa bá wa ju ọ̀rọ̀ fún àwọn ọmọ yẹn bóyá tó bá ń kà á bóyá àwọn tí wọ́n dẹ̀ ti wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àwọn tuntun míì náà bá tún rí. Ẹ wo irú bàbá Equatorial Guinea yẹn sìn ṣe mọ̀ wípé a rí ibì kan bóyá irọ́ ni o bóyá tòótọ́ ni o tí wọ́n ní pé ó bá Destiny tí kò sọ̀rọ̀ tí ẹ sọ pé I can never sell myself for money I can't sell my body for money. Okay tó bá lọ jẹ́ wípé lóòótọ́ ni tí ọmọ yẹn ti lọ bá bàbá yẹn tó ti lọ bá Equatorial ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bí fídíò ẹ ṣe máa jáde náà nìyẹn o àwọn ọmọ yẹn ni kẹ́ máa bá sọ̀rọ̀ anything can happen. Mo come across àwọn videos ibi tó ti ń sun ẹkún yẹn because gbogbo ti sex yẹn wọ́n bá ti ń send ẹ̀ sí mi ni mo ń delete it because I would not want the children to mú phone mi kọ́ máa wo torí táwọn ọmọ kéékèèké yẹn bá dẹ̀ ti dórí phone àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tó yẹ pé jẹ́jẹ́ wọn ni wọ́n á kàn ra kó wọn wá torí wàá máa fi ìfikúfi hàn wọ́n ọwọ́ wọn ti yá débi wípé ibi fídíò ni wọ́n kọ́kọ́ máa ń lọ bó ṣe ń dọ́wọ́ mi ni mo ń delete ẹ̀. But mo rí wípé most of lady kan sun ẹkún nínú eléyìí tí mo rí ní online mi ò delete yẹn because yẹn wúlò. Lady yẹn ń sun ẹkún wípé òun ò mọ̀ pé bọ̀bọ̀ yìí ti bímọ òun ò tiẹ̀ mọ̀ pé ó ti níyàwó boyfriend òun bóyá ó fẹ́ fi ṣe ìkejì boyfriend ni ó ṣàtìrówó eléyìí tó bá dùn jù at the end of the day gbogbo àṣírí ti tú jáde ń sìn boyfriend tó ní lọ́kàn wípé òun máa fẹ́ ìyẹn wá já sílẹ̀ ó wá ń sun ẹkún wọn ṣe mọ̀ pé wọn ní láti cover face wọn mọ́ any one of them can come out and confess and talk and appeal or whatever torí wọ́n ti rí pé dirty pictures wọn dirty body wọn ó ti wà níta kò sí his excellency o kò sí his excellency káwọn ọmọ yẹn ó ṣọ́ra àwọn ọmọ yẹn ni kẹ́ máa bá sọ̀rọ̀ àti president o àti governor o àti senator o anybody ṣe rí title ó dàbí aṣọ ni aṣọ ló bo àṣírí ara bí tálákà bá wọṣọ tó lówó bá wọṣọ ó máa fáìn jura wọn lọ ní ìhòòhò gbogbo wọn ló bò tí wọ́n bá jáṣọ mọ́ tálíkà lọ́rùn tó bá jáṣọ mọ́ lówó lọ́rùn ìtìjú kan náà ni orúkọ lórúkọ ń protect ṣe rí bàbá rere bàbá kẹ̀ ń tó wà nínú àpò ẹni yẹn làwọn ènìyàn ń dọ̀bálẹ̀ fún tí ẹni tó ní owó lánàá ò bá lówó lénìí tó bá dolówó àná àwọn èèyàn ò fẹ́ ẹni tó ti ràn lọ́wọ́ rí tó ti dọ̀bálẹ̀ fún nínú yẹ̀pẹ̀ tó ti já rẹ̀ sí òòrí ó máa sọ fún wípé ta ni tó bá tiẹ̀ lówó tó bá kanlẹ̀kùn ẹ̀ pé òun nídìí ìrànlọ́wọ́ lè ní ẹ bá mi tilẹ̀kùn mi á ti gbàgbé pẹ́ni tó ràn lọ́wọ́ lánàá nìyẹn. So tí mo try láti sọ ni pé kò sí nǹkan tó ń jẹ́ president kò sí governor gbogbo èèyàn pátápátá bákan náà ni gbogbo wa ṣe rí tí ìwà ìkà bá wà nínú èèyàn
Táítù kò sọ yí pé kéèyàn má display ìwà ìkà tó wà nínú ẹ̀ yẹn. Téèyàn ò bá wá lówó kò sọ yí pé kéèyàn ṣe ìkà. Like n sìn boyfriend tó jẹ́ tálákà ó lè gba nude picture, nude video girlfriend ẹ̀, boyfriend ẹ̀ sórí phone tá máa protect ẹ̀, tá lọ fi application lock, tá lọ fi lock kẹ̀kẹ́ nìkan kan má bàa rí. Tálákà ni torí wípé ó bẹ̀rù Ọlọ́run. Ẹ̀mí tó dẹ̀ wà nínú ẹ̀ kò ń ṣẹ̀mí ìkà. Tó bá wá sọ wípé ẹnìkan tó ní orúkọ nítorí pé lórúkọ tó bá ṣe kódà ó lè gbé half body ara ẹ̀ láti kọ̀ dojú tì ẹ̀, láti kọ̀ bá yé ẹ̀ jẹ́. Tẹ́nìkan bá wá ní wọ́n á ní odidi president, odidi governor, kò sí nǹkan tó jẹ́ president, kò sí governor, kò sí anybody. Owó tá a ní jura wa lọ àti ipò òun là ń bọ̀wọ̀. Táítù lọ́ba tí àwọn ìlárì, àwọn ìjòyè, tí ọba bá jòyè sọ̀rọ̀ tó bá ní kábíyèsí kò sọ̀rọ̀ ńbẹ̀. Tí ìlárì sọ wípé ó yá bá mólóyè Balógun ẹ lọ bẹ́ẹ̀ lórí tán ní àkábíyèsí àwọn òṣìṣẹ́ apààyàn mọ̀, tó pe àwọn ẹ̀ṣọ́ tó ní ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ lọ jù sínú túbú tán ní kábíyèsí rárá. Kí kábíyèsí lọ gbádé sílẹ̀ ni. Ohun tó ń jẹ́ àṣẹ lọ́dọ̀ ọba ó ní kí àwọn ènìyàn tó sọ̀ráǹdì ẹ̀ kí wọ́n máa tẹríba fún un. Gbogbo à ń gbé gẹ̀gẹ̀gẹ̀ yìí tí gbogbo èèyàn bá ti padà lẹ́yìn ẹni tó ń gbé gẹ̀gẹ̀gẹ̀ kò sí yìí mọ́ ènìyàn láṣọ èèyàn. So bí president ṣe máa wọ tọ́ílẹ̀tì tó máa bọ́ra rẹ̀ sí òhò tó máa yàgbẹ́ tó òórùn àrùn pa, bẹ́ẹ̀ náà ni wèrè ṣe máa yàgbẹ́ láàtàn tó òórùn márùn pa. Ọlọ́run ò dá wa jura wa lọ. Ìṣerere, orúkọ, ibi tí orí gbé ni dé àbí ibi tí iṣẹ́ gbé ni dé, òun ló ń sọ ní ìdí pàtàkì. Ipò la fi ń jura wa lọ, kò kí ń ṣe ẹ̀dá níwájú Ọlọ́run. So ohun tí mò ń try láti sọ fún ẹni wípé kò sí ibi téèyàn ò ti lè bọ́ sọ́wọ́. Wàláì tí wà tọkọ ẹ tó fẹ́ ọ sílé bá ń ṣe tẹ́ bá wà lórí fóònù, tọkọ ẹ bá sọ wípé ìyàwó mi bọ́ṣọ sí òò, sọ pé rárá ń gbò bá dé kó wá wò ó tó bá fẹ́ wò. Ìyàwó mi bọ́ṣọ sí òò, ó lè ṣe kó jẹ́ pé ó ń suspect ẹ pẹ̀lú ọkùnrin kó wá wò wípé òun fẹ́ show ẹ. Ọkọ tó fẹ́ sílé tó san sálá tó san dárí ẹ ni o. Ó lè snap ẹ, ó lè record ẹ kó wá gbé síta pé ìhòòhò ẹ̀kọ́ nìyẹn ni. Ṣáà tí rí lórí íńtánẹ́ẹ̀tì yìí kan náà ni. Ṣebí ọkọ ilé arábìnrin yẹn ló gbébi tó, ṣebí ìgbòlá rẹ̀ náà lárábìnrin yẹn mu. Ṣebí ọkọ ilé ẹ̀ náà ló release tape. Bí ọkọ ilé rẹ̀ ò bá record ẹ̀, báwo ni tape ṣe wà, báwo ni recording ṣe wà nínú kíní tíyàwó ilé òdẹ̀bọ̀ pọ̀ kò ń record òun. Tí ọkọ bá wá record ẹ̀ tí ò bá release ẹ̀ fàyè, báwo láyé ṣe fẹ́ rí. So no one is safe and no one is to be trusted. You can only trust yourself. Man sọ fáwọn èèyàn gan, when you have your nude picture, don't snap your nude picture on your phone, because anybody ló kàn lè mú phone ẹ tó trust wípé just anybody ni a transfer ẹ sọ́dọ̀ títẹ̀. Ó lè sọ di blackmailing, ó dẹ̀ lè sọ di tìjú, ó dẹ̀ lè ṣe kó má dárí jẹ́. So àwọn ọmọ yẹn kò sẹ́ni kankan tó ń bá wọn sọ̀rọ̀ torí wípé ọjọ́ ọ̀la títí wọn náà fi ń tàràkà yẹn lẹ́yìn bàbá yìí. Tó bá jẹ́ pé wọ́n ti ẹ̀ ń ṣe tí bàbá ò máa gbé wọn sí TikTok, tí ò máa gbé wọn sí kíní àṣetò dáa, ó tún máa dáa. But bí bàbá bá ti tún nídìí èèyàn tuntun bá tún ṣe ń sọ yìí, ẹ̀rí tí bàbá ń sọ pé ṣé lè tí mo gbé sórí TikTok yẹn òbomi ni ẹ̀ kíní kan nìyẹn, ìkankan tún ń bọ̀ lálẹ́, eléyìí tó ń bọ̀ lálẹ́ yẹn bàbá yẹn fẹ́ fi bùgá. Before you know it, bàbá ti ń fayé àwọn ọmọ yẹn ṣe monetization yín, owó ti ń pọ̀ sí i. Ṣé mi ò lè bú bàbá yẹn, mi ò tiẹ̀ bú rí. Bí mo bá ti rí fọ́ọ̀n lèmi ń rí sí, èmi kàn rẹ́rìn ni, because nítorí wípé bàbá ò rí nǹkan tó ń ṣe bí nǹkan tí ò dáa. Ṣùgbọ́n jọ́ tí bí bàbá gan bá, mo sọ pé tí bàbá bá rí ọmọ wọn gan nírú ẹ̀ á máa béèrè pé ayé ló ń ṣe náà, ayé ló ń ṣe. Ó dẹ̀ lè kárù wọn lára nítorí wípé ẹni tí àfidàpá ni kì í fẹ́ kọ́ mú dà nípa kó èèyàn kò ń ṣe gbogbo àfidàpá ni o, wàláì. Irú àwọn bàbá yẹn bí wọ́n bá ọmọ wọn ní irú position yẹn wọ́n lè gbójú ń bẹ̀ wípé kí ni èmi náà ṣe tèèyàn. Mo ti rẹ́ni tó sọ wípé òun ní àlè, òun bíbí àwọn bá wá fẹ́ máa báyàwó òun sùn kó máa bá sùn kó ṣáà má jẹ́ kó òun mọ̀. Tóun bá mọ̀ òun ò ní take it easy, but tóun ò bá mọ̀ gan tó bá wá sọ fóun òun máa gbójú ń bẹ̀ ni. So ẹ ti mọ nǹkan tí mo sọ. Mo ní bàbá yìí nìkan everybody ń bú. Ṣé rí comment section yẹn àwọn èèyàn máa ń sọ̀rọ̀ jù ń bẹ̀ náà, àwọn èèyàn máa ń ẹlòmíì ò kí ń fi ara balẹ̀ wo nǹkan tó wà ń bẹ̀. Ṣé mọ̀ wípé fídíò àwọn alajis tí mo ṣe, mo kọ alajis sókè, mo wá kọkọ àwọn àmúkọ Saheed Òṣùpá, mo kọ Alabi Pasuma, alajis ni mo kọ sókè.
ẹni tó bá wo orí fídíò yẹn á ti rí pé Alhajes ni mo kọ sókè. So Alhajes yẹn ó ti cover àwọn èèyàn tó wà nísàlẹ̀. Someone was even telling me wípé mi respect kí máa respect Òṣùpá madam ẹ respect Òṣùpá, mo kọ delete ẹni because èmi ò máa like tẹ máa kí máa reply irú nǹkan bẹ́ẹ̀ yẹn, mo kọ delete ẹni. Respect Òṣùpá in what way? Mo ti kọ́kọ́ kọ wípé níbo ni mo ti disrespect Òṣùpá. Later mo rí tẹ́nìkan tún kọ ó kọ King Dr. Saheed Òṣùpá ẹ kú tí gbogbo àwọn nǹkan tẹ̀ ń kà sí yẹn tó bá yẹ pé orí ètò lèèyàn wà bí Barrister la máa dárúkọ fèrèfèrè ṣe rí nítorí pàríra wa níbí báyìí ni. Anybody bá fẹ́ dárúkọ Barrister wá ní Barrister wá gbà mo fẹ́ ra Kollington mo fẹ́ ra Saheed Òṣùpá. So nígbà tá a dẹ̀ pé yàn lálàájì tẹ̀tún náà respect ẹ̀ but mo mọ̀ wípé àwọn tá a bá sọ̀rọ̀ tí gbogbo wọn bá lọ wo nǹkan yẹn àwọn fúnra wọn àwọn Yorùbá deep ni wọ́n tí wọ́n bá ń wò wọ́n máa mọ̀ wípé bí Ṣeun Adébóyè bá ń sọ̀rọ̀ mo máa ń fi ọ̀wọ̀ fún ọ lọ́wọ́ nítorí pé Ọlọ́run gan sọ wípé ká fi ọlá fún ẹni tó lá ń ṣe títí ẹ̀. Ẹni tí èèyàn jùlọ lọ́jọ́ orí gan pọ̀ tó yẹ pé tá a bá pàdé ara wa tún máa fúnra wa lọ́wọ́ wa ni nítorí ipò tán wà understand. So àwọn míì ò kí ń farabalẹ̀ wo nǹkan ṣùgbọ́n still ní comment section yẹn àwọn ọ̀rọ̀ máa ń wà ń bẹ̀ ọpọlọ máa ń wà ń bẹ̀. Many people will not come out like us like this pé kó máa sọ̀rọ̀ online ṣùgbọ́n mo máa ń like láti ka comment tí mo rí wípé tí ẹ bá wà ní orí kìíní mi àfi tí mo bá mọ̀ọ́mọ̀ fi gbogbo ẹ̀ sílẹ̀ rí wípé gbogbo comment mo máa ń react sí. Kí ni reason? Mo máa ń ka gbogbo comment mi word to word. Ìdí ẹ̀ ló fi jẹ́ wípé mo máa ń fẹ́ check ní gbogbo ìgbà so that kò ní jẹ́ wípé mo ti máa débẹ̀ mo ti máa rí bí 100 eléyìí tí mi ìbá yìí ti check ń gbá mi tí mo ti rí bí 205 máa ní ayé mi báwo mo fẹ́ ṣe màá máa ṣe díẹ̀ wákàtí màá tún fi ilẹ̀ màá tún ṣe wákàtí màá tún ṣe so that gbogbo àwọn èèyàn tọkọ̀ nǹkan síbẹ̀ yẹn they will feel important. One ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ làákàyè máa ń wà ń bẹ̀ tó yẹ pé máa ka ọ̀rọ̀ ní comment ń gbà mí báyìí máa wò pé comment ten yìí tó kọ yìí ọ̀rọ̀ lọ́gbọ́n ni. So nínú àwọn comment ten pass yẹn those girls they will go there they will read ó máa change life ẹlòmíì ò mọ̀ pé by commenting on under post pé òun ti affect life ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí ẹ̀ ni mo máa ń sọ wípé káwọn comment wa ká jẹ́ kó máa nítumọ̀. ẹlòmíì ti gba mark lọ́dọ̀ Ọlọ́run nípa wípé ó ń comment lásán toró lè ti yí ayé èèyàn kan padà but kò ní mọ̀ kò ń ṣe àwa tá à ń sọ̀rọ̀ lásán tó bá sọ pé nǹkan tẹ́ ẹ sọ ló yá èmi padà èyí tẹ́ ẹ ṣe ló ṣe kinní kan èyí tẹ́ ẹ ṣe ló ṣe tàn. So it is well with everybody. Ẹ ṣé o, God bless you. Adétutù ètò Ọlọ́run báwo ni alọ́rọ̀ jàre tí bá ti kúrò lọ́la ìpò pè mí ṣùgbọ́n bá ìjà ó dàárọ̀ o. Bàbá yẹn kàn jayé orí ẹ̀ ni bàbá wa ń fọ́ kúlí bàbá wa ń fayé àwọn ọmọ ọlọ́mọ gba káyìtì bàbá wa ń fayé àwọn ọmọ ọlọ́mọ ṣeré. Bàbá Yorùbá wọn máa gbé fèsì àwọn ọmọ yẹn wá sí online but àwọn ọmọ náà tí wọ́n bá ti gbà wọ́n gbà náà ni. So ẹ yé bú bàbá oní bàbá o bàbá ṣiṣẹ́ ń tó wù bàbá ni bàbá ń fowó ẹ̀ ṣe bàbá ti ya nǹkan mọ́ wa lọ́wọ́ ó dàbọ̀. Funny people in Nigeria.